ewé ajagungbaepe Esabug tó kún bọ̀ abọ́dẹ̀rìn ajagungbaepe ajagungbegun ajagunbayéjẹ́ jagundayérú ó lè gba táìtù mi ó dùn ẹjọ́ tó ti fún mi lájagungbadé ó kàn ń wí kàtìkàtì ni ajagungbadipọ́tì bó bá tẹ̀ jagungbadipọ́tì ṣé ilé ọba tẹ̀ gba deportation lóòótọ́ kátẹ̀ wá lọ sọ pé tòótọ́ ni ṣé dipọ́tì ò sọ̀rọ̀ ní dipọ́tì á gbé ẹ ṣépè nínú wọlẹ̀ tó bá gbé dipọ́tì sínú wọlẹ̀ wo ó sì ń gbé yín ṣépè lọ ni kábọ̀sibọ́sí ẹ jẹ́ má bínú ẹ̀yin èèyàn mi mo lè jáde tó 40 times lẹ́nu mo rẹ́dì fún Tòkunbọ̀ ajagungbaepe ó pa lórí ovularia èmi ẹkùn ọkọ̀ yálàjà ewé àbíkẹ́ jaga snake jaga posh jaga classy jaga débẹ̀ jaga dáhùn lóhùn Jagaban ọlọ́run ẹ ṣàmù ẹ̀yìn tèmi ó dẹ́rù bà tó bá ti rí ojú yẹn pé mo ti ẹ̀kọ́ bínú dáhùn ló pé ṣó ti dáhùn ó máa ń dàrú ní ẹ̀rí confusion bá ó ń fọ̀rọ̀ kan ó fi ń pe mẹ́jọ níbi tó wà yẹn ni kò rọ́rọ̀ sọmọ àrìndí ò rọ́rọ̀ sọmọ kàn ń pì kan èèyàn kí wọ́n ti sàsí pé kó máa ṣiṣẹ́ kiri Tòkunbọ̀ ṣiṣẹ́ tó béwúrẹ́ tó gorí yẹ ó bá ẹ gidi gan ó ṣiṣẹ́ nílé ó ṣiṣẹ́ lóko bójú wẹ̀yìn kówó rẹ̀ ńlá sí à pé gbogbo àwọn tó ń bú ẹ sì tó ń tẹ̀ sí ẹ lójúṣán tó bẹ̀ ní lásìá wọ́n bú ẹ kú wọ́n bú ẹ jù wọ́n máa gbé ìyá ẹ ṣépè gbé bàbá ẹ ṣépè gbé gbogbo yín ṣépè ẹ lọ́mọ ogun lẹ́yìn rárá tó bá fẹ́ gbọ́ ṣé àrìndí olóṣì indomie tó ń fà bí àrìndí bí ẹ̀kọ́ tó ti bàjẹ́ mọ́nú ewé Kọ́láwọlé yẹn ṣé yẹn ló pè léyìn mo ti rò pé lọ́mọ ogun gidi lẹ́yìn ni olóṣì àrìndí àǹtí ọ̀dẹ̀ orí bó ṣe ń bẹ Kọ́láwọlé tó bá jáyé jọ́sìn ní bí Kọ́láwọlé olóṣì ajéṣalẹ̀ jẹ́ àrìndì dada àwúrú elébi tó bá jẹ́ páyé jọ́sìn ni ló lọ rojú ẹ̀ bẹ́ẹ̀ ló gbọ́ pẹ̀lú ibi tó ti ń bá nọ́sẹ̀lìnì rojọ́ wá ti ní ó máa bọ́ta bú òòyà bú respect ara ẹ̀ pé tí bá tún lọ bú ilé ta ló tún máa ṣẹ́kù Bukky Jesse ò jáde mọ́ ẹlẹ́kọ́ẹ́sà ti padà lẹ́yìn ẹ̀ owó pé ta ló kù ṣé àrìndì olóṣì olórí tó ń jẹ́ ṣingọ́ọ̀mù kiri bí àwọn alẹ́nì lórí line ìyẹn gan bọ́ta ṣé LDC akọni wèrè tó pé rẹ̀ ní Esther ọ̀nà jáde ní motherfucker hustle tó lóun là fún kì tó lóun fẹ́ bú ọ̀rẹ́ òun kan rí bí tó ti ń bú ọ̀rẹ́ yẹn náà ló ń jẹ́ ṣingọ́ọ̀mù ló ń tutọ́ bá bóyá ó ṣe ṣetán bí iṣẹ́ ní ìdájí. I think that was the first time I saw her recordings ni mo wò pé wèrè wo ló ń sọ̀rọ̀ olóṣì tó lákì manners wo leléyìí ṣóbìnrin leléyìí ló ń tutọ́ àjíhùn tó máa ń jáde fún ẹ máa bú ẹ àjíhùn olóbò gígùn àjíhùn ló ń bú ọ̀rẹ́ ẹ̀kanjọ́ náà lọ ìgbà yẹn kò tí wà sínú age ni mo ń swing by ni mo pause pé come on a minute, is this a woman? Are you a woman? ṣóbìnrin lélẹ́yìí pé where are your manners? Come on. Àbí kẹ́yìn tó bá tẹ̀ máa búyàn bí ó ra sí máa kọ́ jáde bíi Porsches àwọn akaṣọ pọ́ọ̀ṣì yẹn lójú pé kí ló ń ṣe ẹja wèrè ó má bí yàyín sí bẹ̀rẹ̀ èmi gò òyìnbó má sọ fún yín Simpson náà bí mi ṣe mi ò rányàn jẹ́ mi ìwọ̀n yín rí mo kàwé mo kagbórí mo ka street tactics yẹn gan ló bá dẹ̀ sí òun gangan ní Jagaban tí máa gbé wá fún yàyín tí máa ju mísáìlì fún yàyín tí gbogbo ẹ̀ máa fàyà torí ẹ̀ máa bẹ gbogbo ẹ̀yàn ọmọ ewé tẹ máa búlò dànù papọ̀ mọ́ lọ́kàn mi àti yín ẹ̀rí kó ti ń dọ́gbọ́n sí làfúnkì ó yẹ kó jáde ìkọsẹ̀ mi ẹ̀ ò gbé orí pábíkẹ́ ti dé padà làfúnkì ó yẹ kó jáde fún China baby àwèrè àti China baby gbogbo wa gan arẹ́dì yín Turkish baby gbogbo wa rẹ́dì yín burúkú àti Turkish baby àti Iranian baby gan gbogbo wa rẹ́dì ẹ̀ gàtìgàtì ẹ̀ ní àfẹ́ ẹ̀ ó tí mọ̀ nǹkan tó kó sí rárá ó rẹ́ni sọ fún ẹ ò mọ bó ṣe ń lọ àrìndí Tòkunbọ̀ jápéyàn gidi ní ẹmúròpó lẹ́nu ni ó wá ti ń bọ́dọ̀ tí ń dọ́gbọ́n advocate lẹ̀ làfúnkì yẹ kó jáde fún shine baby làfúnkì ọ̀dàlẹ̀ nìyẹn ń tiẹ̀ ọ̀dàlẹ̀ tó máa bálẹ̀ lọ ní ẹ fún mi ọ̀nẹ́ Esther ọ̀nẹ́. Please, nobody should call me. I'm sorry about that. I don't want to receive any call right now. I'm going to be busy for the next one now. In fact, I'm going to be busy throughout the day.
fún Yàwálé kò ní yẹ Yàwálé òfò lọ́ọ̀sì báwọn ọmọ mi ò bá ṣínú rọ̀lẹ́ àwọn mùsùlùmí ń tún pé kán bá ń forúkọ rẹ̀ sínú àdúrà pé ìyá Sátánì eléri ibú ẹni èpè ní Tòkunbọ̀ Àṣàbí Abọ́dẹrìn wọ́n bá ń bí ẹṣẹ́ pé kán fi èdè Lárúbáwá kán bá fi wọ́ èpè sí kán wọ́ èpè sínú ilé ẹ̀ kán kó sí pásẹ̀jì kán bá mi wọ́ èpè sí kápá àkí ẹ̀ kán kó sí gádìn fún ẹ kó má tẹ̀sẹ̀ bèpè kó má tẹ̀ kó oríkèpè jáde láàárọ̀ lọ́sàn lálẹ́ ó yá wèrè ni èmi á lọ síbi tó ti ń tọrọ àdúrà má dídí fowó àdúrà má ní ẹjọ́ àdúrà yìí èpè ni mo fẹ́ kó dà fún Tòkunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn ẹ bá ń wọ fún lédè Lárúbáwá ẹ bá tún rà wọn pásítọ̀ ẹni kọ́ bá ń ṣíbi tí Sáàmù ti nípọn kọ́ gbé yẹ ẹ̀ṣẹ̀ pè láàárọ̀ lọ́sàn kí yẹ má sùn rénu kòtò àwọn tó bá kù lẹ́bí ẹ̀ lójú ayé gan kọ́ má fara yẹ ṣayé ó mọ nǹkan ti mí pẹ̀lú ẹnìkan ayé lórí ibu ìwọ orin Jagadi pọtì èmi Àbíkẹ́ ọmọ tó sinmi tó posh mi ìṣẹ̀ṣẹ̀ máa dárò ẹ̀lú sàwọn tó ń sá fún pé Jagadi pọtì èmi mo sign petition máa wẹ̀ pé ìwọ nobody non-entity wọ́n tó pé sadis ni your life is so empty Tòkunbọ̀ Àṣàbí ọmọ Abọ́dẹrìn life empty you are not a happy person let me just tell you ó rí mi pẹ̀lú àwọn èèyàn gidi tẹ́ ń blog mi pẹ̀lú ni gbogbo bí tí mo rìn sí àwọn èèyàn tí ń bá mi ya fọ́tò wọ́n fún mi ní ṣẹ́gẹ̀ gift ní Èkó yìí mi ò lè máa sọ àwọn ẹni bí èèyàn wọ́n á dédé pè mí pé Àbíkẹ́ Jagaban olú ọmọ Sisi Dọ́kàsì Múyìdín làlá àlàmúdàgbò ọ̀tẹ̀rú ọ̀fù gbogbo wọ́ cause trouble fúnra rẹ̀ olú ọmọ tó ń sọ jáyà wọn sọ̀rọ̀ the great commentator ìjáyà ohun tó bá jáde kí ìyá ọmọ anybody dákẹ́ kan sí mouth wọn ká yẹ ẹ̀yin ọmọ ewé kò ní jẹ́ gbogbo ẹ̀yin ọmọ ewé mi ti ẹ̀yọ̀ kan lẹ́nu yín látòrí olórí yín dórí lásán kò ní jẹ́ yín kò ní kùlù fún yín òfò lẹ́ máa ṣe tilétilé yín ẹ̀yin òfò ẹni àdánù bí ọ̀rọ̀ ya yín ẹ̀rí ya yín bó ṣe ń jó bí arìndì ó ṣọwọ́ báyìí níwájú majestic àmọ́ olórí burúkú bí ẹni tákọ̀dù ti mú gbogbo ọwọ́ ẹ̀ ló ń ṣe báyìí bí arọ kò ẹsẹ̀ kò mọ́jó ó mú gbogbo ìdí ó dàpọ̀ wá dàbí ẹni tán de pampers fún ó máa wọn arúgbó tán wà ní hóòmù tán máa wà bí age 80+ wíìgì wọn gò dàbí kíní burúkú apẹ̀rẹ̀ tó kó sórí olórí burúkú apẹ̀rẹ̀ tó sọ pé orí mi kọre tó dé lánàá owó yẹn ṣe rèsẹ́gbẹ̀ẹ́ kan olórí òun kọre orí ẹni tó dé òun gan kọre apẹ̀rẹ̀ ní kẹ́tù ló wà sórí mi mọ tó ti ṣe wíìgì burúkú yẹn bóyá bí 1972 la yóò ti wọ̀ mọ́ olórí burúkú ìwọ àti làfúnkìtà ló supply yín ní gbogbo òṣìṣẹ́ nǹkan sí yẹn gẹ́lẹ́ náà ṣe fún yín lọ́lẹ̀ wọ wíìgì gbogbo ẹ̀kan wà mọ́ níbi tó mú kí níyẹn gan ló ń kọrí burúkú sí bí làfúnkì náà bá dé títí ẹ̀ bí alásàsí ni olórí burúkú sí ibẹ̀ tí lóyìnbó tìyẹn dojúrú jù gbogbo ràwọ̀ orí wíìgì làfúnkì àmọ́kọ́lù ẹ̀rì olóṣì aṣọ tóun náà lóun fẹ́ ṣakọ olórúkú ẹlẹ́sẹ̀ lílọ́pọ̀ òòlù òòta bí ọba aṣẹpa èmi rèé ìwọ ọ̀rọ̀ lórí kan tó jẹ́ èmi rèé èmi máa gbé báàgì Gucci máa gbé arìndìníjọ olóṣì ọ̀rọ̀ ọ̀dà lẹ́nu ẹ̀ ọmọ òfò ìwọ yìí ọba ti lọ yẹ̀ ẹ́ wò kọ́ba tó fún ẹ lẹ́nu yájá ẹ lẹ̀ olóṣì eléyìí ò máa lè make good olórí láàfin àwọn olórí gidi àwọn intellect tí ò common òun ló bá ń wá those are the kind of qualities tí ọba mama wò pé ẹ jọ̀ọ́ I'm searching for intelligence for intellect I'm searching for beauty I'm searching for a real woman I want a real baby mother I want a woman who fits into the definition of an olórí not for me on air of course not ìwọ waste ìwọ játijàti ìwọ olórun tó mọra mú Làfúnkì olórí wo ló ń sọ̀rọ̀ lórí ilé tó máa jẹ ṣingán aṣẹ́jàre olóṣì ìwọ inú mọ́tò mi ni mo wà yìí inú mọ́tò mi ni mo wà yìí inú mọ́tò mi ni àwọn ọmọ ewé nígbà tẹ́mi fẹ́ ẹsẹ́lú ó tó láti fọwọ́ kọ lọ́rùn come on ọba àgbàlódé lè ṣèlú ó dàbí King Gushi ni orí King Gushi bó ṣe ń jayé ọlọ́ba pẹ̀lú kéwọ̀n pẹ̀lú màṣáà ní